Olúọmọ làgbà ètò ni o, ètò tó gbajúmọ̀, ètò ni o nílẹ̀ ìdámẹ́ríkà, ètò ni o lónílé o lálejò, ètò ni o fónílé o fàlejò, ètò ni o Olúọmọ entertainment, ètò ni o. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú òpó ìkànnì Olúọmọ Live TV, ẹ̀yin tí ẹ ti subscribe tí ẹ sì máa ń follow àwọn ètò tá à ń gbé jáde sójú ìwòran yín lọ́lọ́kan òjọ̀kan. A fẹ́ fi ètò eléyìí ṣe àgbéyẹ̀wò àti ìwádìí ní kíkún lórí eré ọwọ́ kan pàtàkì nílẹ̀ Yorùbá, eré ayò ọlọ́pọ́n. Ayò ọlọ́pọ́n, initially called a traditional Yoruba board game, also known as the game of the intellectual. Ọ̀rọ̀ Yorùbá kan sọ wípé eré là ń fi ọmọ ayò ṣe. Èyí tó túmọ̀ sí wípé àgbékalẹ̀ ayò ọlọ́pọ́n jẹ́ eré ìdárayá láàárín àwọn ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí lákòókò tọ́wọ́ wọn bá dilẹ̀ lẹ́nu iṣẹ́. Ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ni wọ́n sábà máa ń ṣeré ayò ọlọ́pọ́n. Èso igi kan ni ayò, ọpọ́n rẹ̀ ni igi tí wọ́n gbẹ́ ojú ihò méjìlá sí lójú láti fi ta ayò tí ń jẹ́ èso igi náà. Mẹ́rin mẹ́rin ló sì máa ń wà nínú ojú ihò kọ̀ọ̀kan tí àpapọ̀ rẹ̀ sì jẹ́ 48 seeds. Àpètán tàbí àpèjá ayò ọlọ́pọ́n ni eré ayò inú ọpọ́n. Eré ayò sì tún jẹ́ eré tí tọkùnrin tóbìnrin tí wọ́n máa ń ṣe torí pé àtọkùnrin àtobìnrin ni wọ́n máa ń ta ayò ọlọ́pọ́n. Yàtọ̀ sí wípé eré ayò ọlọ́pọ́n jẹ́ eré ìdárayá tí wọ́n fi ń gbafẹ́, bẹ́ẹ̀ ló sì tún jẹ́ eré ìdárayá tó máa ń kọ́ ẹni ní ìṣirò. Ayò ọlọ́pọ́n game teaches mathematical, problem solving and strategic thinking skill. Bí àwùjọ tí wọ́n ti ń ta ayò ọlọ́pọ́n ṣe jẹ́ àwùjọ fàájì àti ìdárayá tó, bẹ́ẹ̀ sì ni erépá, èébú àti àpárá náà pọ̀ níbi tí wọ́n bá ti ń ta ayò ọlọ́pọ́n. Èyí tí ó túmọ̀ sí wípé ẹni tí ara rẹ̀ tó bá kọ ìwọ̀sí kò lè darapọ̀ mọ́ wọn níbi tí wọ́n bá ti ń ta ayò ọlọ́pọ́n, torí wípé ẹni tí ò tó ni lọ́jọ́ orí tàbí ojú ẹgbẹ́ ẹni ó lè kan èèyàn lábùkù láwùjọ ibi tí wọ́n bá ti ń péjọpọ̀ láti ta ayò ọlọ́pọ́n pẹ̀lú àwọn èébú tó lè kanni lára. Ìwádìí wa lórí eré ayò ọlọ́pọ́n jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n máa ń ta ayò ọlọ́pọ́n nítorí pípa ìrònú wọn rẹ́ kí wọ́n sì lè mú inú ara wọn dùn. Wọ́n ní pé kò sí inú ẹ̀dùn kan tàbí ìbànújẹ́ tí ẹ lè gbé dé àwùjọ tí wọ́n ti ń ta ayò ọlọ́pọ́n tẹ́ ò ní gbàgbé rẹ̀ ní kíákíá nítorí àwọn ọ̀rọ̀ apanilẹ́rìn àti àwọn àpárá tí wọ́n máa ń dá ní ìdí ayò ọlọ́pọ́n títa. Ẹ wo ìtẹ̀síwájú ìwádìí wa nípa ayò ọlọ́pọ́n láàárín àti àwùjọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti máa ta. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Orúkọ mi ni Reverend Canon Dr. Sam Leye Onítìjú. Ẹ jọ̀ọ́ ṣé dókítà yẹn dókítà ọ̀mọ̀wé ni àbí dókítà lábẹ́rẹ́? Iṣẹ́ abala ìṣègùn ni mò ń ṣe, ṣùgbọ́n dókítà ọ̀mọ̀wé ni. Lábala ìṣègùn. Bẹ́ẹ̀ni, I'm a medical laboratory scientist. Àwọn tó ń ṣe ká ṣe nílé ìwòsàn ká yẹ omi ara, ẹ̀jẹ̀ ara, itọ́ ká yẹ̀ wò láti fi mọ ohun tí ó ń ṣe àwọn ènìyàn. Mo ń káàkiri ìgboro láti ṣe àgbéyẹ̀wò nípa eré ọwọ́ àtijọ́ tá a mọ̀ sí ayò ọlọ́pọ́n, àwọn old games, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀mọ̀wé tí ń ṣe ọ̀mọ̀wé kékeré yìí á jẹ́ wípé bóyá ẹ̀ní lè ní nǹkan ṣe pẹ̀lú ayò ọlọ́pọ́n nìyẹn. Ayò ọlọ́pọ́n jẹ́ eré tí mo fẹ́ràn jù púpọ̀. No, ayò ọlọ́pọ́n kì í ní sọ pé ludo sa. Ayò ọlọ́pọ́n ó jẹ́ eré tí mo fẹ́ràn jù púpọ̀. Àlùfáà ìjọ Ọlọ́run ni mí, mo sì tún jẹ́ ọ̀mọ̀wé nítòótọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tá à ń ṣe 50 ọdún nílé ìwòsàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀. Bẹ́ẹ̀ ni mo kópa nínú ìdíje ayò ọlọ́pọ́n tí mo dẹ̀ ti dé àṣekágbá báyìí. Mo ní ayò ọlọ́pọ́n gidi. Bẹ́ẹ̀ ni mo kópa nínú ẹ̀. Torí ẹ ṣe jẹ́ enlight tẹ jẹ́ ọ̀mọ̀wé. Bẹ́ẹ̀ ni ayò ọlọ́pọ́n jẹ́ ayò tí mo fẹ́ràn púpọ̀ nítorí pé oríṣiríṣi ọgbọ́n àti ẹ̀kọ́ ló wà nídìí ẹ̀. Mo ti ń ta ayò ọlọ́pọ́n báyìí ó ti lé ní ọdún 15 márùndínlọ́gbọ̀n.
that's 25 years. bẹ́ẹ̀ni. but 25 years ago yẹn ìsídà kẹ̀ṣì wá níwèé àbí kẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ parí iléèwé. mo fẹ́ àárín ìgbà tí mo fẹ́ wọ ilé ìwé gíga àárín ìgbà náà ni. bó o lẹ ṣe medical bó o lẹ ṣe lè combine tẹ̀dẹ̀ fi mọ̀ ọ́ ta. àwọn èèyàn á máa gbá bọ́ọ̀lù wọ́n á sì tún mọ̀wé. mo mọ bọ́ọ̀lù gbá mo mọ tébù tẹ́níìsì gbá mo mọ wọ́ọ̀tì ta mo sì máa yọ ọlọ́pọ́n ta. ó ti ayọ̀ ọlọ́pọ́n yìí fẹ́ràn bí àwọn a máa ń rò wípé àwọn tí wọn kì í kàwé bí àwọn púrúǹtù ni wọ́n máa ń. ayọ̀ ọlọ́pọ́n ti kúrò ní eré púrúǹtù ó ti di tó ń ta lórí kọ̀ǹpútà ó ti ní association káàkiri gbogbo àgbáyé àwọn ìlú kan wọ̀ wàrè náà ń pè é tí máa ṣe orí fóònù mi fún yín ó wà ńbẹ̀ tí wọ́n ti ń ta káàkiri gbogbo àgbáyé ni. ayọ̀ ọlọ́pọ́n ti kúrò ní eré oko eré àgbà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti bọ́sí gbangba máa tayọ̀ ọlọ́pọ́n kò sí àǹfààní ẹ̀ fún mi. ṣùgbọ́n bí eléyìí fẹ́ ṣe ìdíje nínú ọgbà wa mo kópa ńbẹ̀ mo sì dé àṣekágbá báyìí nínú ọgbà ilé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. ta ló kọ́ yín àbí àwọn bàbá yẹn àwọn dádì yín mọ̀ ta lẹ kọ́ lọ́dọ̀ wọn. bàbá mi ò tiẹ̀ máa yọ ọlọ́pọ́n ta ṣùgbọ́n ládùúgbò tí mò ń gbé mo máa ń ṣeré níwájú ilé bàbá kan ibẹ̀ ni mo ti máa yọ ọlọ́pọ́n ta. nígbà tẹ̀dẹ̀ gbàgbé ní kékeré. kékeré ni mo kàn lọ ń ṣeré ńbẹ̀ mo lọ ń wò ó ibẹ̀ náà ni mo ti mọ bọ́ ṣe ń ta. mọ̀tò ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ta kékeré àmọ́ tán bá dé irú ipò tẹ ẹwà gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé wọ́n á gbàgbé ẹ̀. mi ò fi lẹ̀ mi ì fi ayọ̀ ọlọ́pọ́n lẹ̀ lódidi ọdún kan rí kí mọ́tò ọwọ́ kan. ok nínú gbogbo àwọn ayò tí gbogbo eré ìdárayá tẹ̀ mọ́ ṣe bọ́ọ̀lù ni o wọ́ọ̀tì ni o lúdò ni o draft ni o ayò ọlọ́pọ́n èwo ló máa ń wù yín láti fọwọ́ kàn. ayò ọlọ́pọ́n nígbàdégbà ayò ọlọ́pọ́n ni. a jẹ́ pé ẹ̀ ní nílé yín nù. ó wà mẹ́. tẹ̀sí máa ń ta. bẹ́ẹ̀ ni ìgbà míì èèyàn àti ìyá mi tó wọ́n ti dàgbà láti ẹ̀ ti jẹ́ kán lè ṣe eré ọmọdé. à á sọ pé mọ̀mọ́ ṣe máa tayò ṣùgbọ́n àwọn ọmọ mi ò mọ̀. kí lẹ rí nínú ayò ọlọ́pọ́n kí ló máa mú yín nínú dùn nínú ayò ọlọ́pọ́n. mo ní àkókò tó jẹ́ pé mo ní ìpèníjà púpọ̀ èyí nìkan ni mo mọ ogun tó jà mí ṣùgbọ́n tí n bá ti dédé ayò ọlọ́pọ́n màá gbàgbé ogun yẹn. láàárín ìgbà kan bí ogún ọdún sẹ́yìn màá gbàgbé ẹ̀ màá rẹ́rìn-ín màá ṣe gbogbo nǹkan màá kúrò àkókò yẹn ayò ọlọ́pọ́n ni mo fi ń gbéra ntẹ́lómi ti máa lọ pokùnso sí ló ń ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n tí n bá ti jókòó sí ìdí ayò ọlọ́pọ́n mo ti gbàgbé ẹ̀ tó bá tún dọ̀la màá tún wá tọ́lọ́ ń dẹ̀ fi yanjú ẹ̀. ajẹ́ pé ayò ọlọ́pọ́n lẹ fi rọ́pò ọtí mímu nìyẹn torí ọtí lẹ ọ̀pọ̀lọpọ̀ fi ń pàrònú rẹ. bẹ́ẹ̀ ni ngbà náà bẹ́ẹ̀ ni màá ta ayò ọlọ́pọ́n màá sì máa lọlé àárín ayò ọlọ́pọ́n ọlọ́dẹ̀ tún jẹ́ ká tún ṣe kí ni o ogun yẹn náà lọ olóṣè máa ń dàbí ẹni pé mi ò lè fílẹ̀ yanyan. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi tiyín wọ́n máa ń rí ayò ọlọ́pọ́n gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àbí àwọn tí wọ́n ta gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. wàhálà tó wà nídìí ayò ọlọ́pọ́n ò ní wípé àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá àwọn ọ̀rọ̀ àlùfàǹsá pọ̀ ńbẹ̀ tí ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ kóra fún ó ní sọ pé gẹ́gẹ́ bí ipò tí mo wà kò ń ṣe tí mo lè máa ta káàkiri. bẹ́ẹ̀ ni. kí ni ìmọ̀ràn yín fún àwọn ìjọba àtàwọn iléeṣẹ́ ńláńlá láti ṣègbélárugẹ a fẹ́ kó gbé ayò ọlọ́pọ́n sókè dáadáa ohun tó jẹ́ eré ìdárayá tiwa nìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n mú wá ní tébù tẹ́nísì wọ́n mú wá ní lúdò wọ́n mú wá ní ṣùgbọ́n ayò ọlọ́pọ́n ní eré àwọn bàbá wa tó bá gbé lárugẹ eléyìí táwọn èèyàn ń sọ pé ọ̀rọ̀ àlùfáàsá náà sọ ń bí àkúrò á di ní tí gbogbo ayé á fọwọ́ sí. àti tẹ̀yìn ọ̀mọ̀wé tó yẹ pé ní tí yẹ pé làákàyè tún kún dáadáa. bẹ́ẹ̀ ni táwọn èèyàn á lè fẹ́ kópa ńbẹ̀ kíjọba bá wa sọ di ohun tí ó wọ eré ìdárayá orílẹ̀-èdè yìí gan-an táwọn èèyàn ó mọ̀ díje fún. orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà. orúkọ mi ni Reverend Canon Dr. Sam Lẹ́yẹ Onítìjú. bàbá mi mo kó pé mo kọ́ta o. ọ̀tà ń jẹ́ òkú gbọdọ̀ sọ̀rọ̀. ta ni Yorùbá ń pè lọ́ta ta ni Yorùbá ń pè lópè. ẹni tó bá ti ń pa ayò tó mẹ́pa olọ́ta ṣùgbọ́n ẹni tó bá kù díẹ̀ ká tó ní òpè bóyá òpè ní lọ́dún tí wọ́n bá gbà báyìí èmi ọ̀tá rẹ̀ mo rè ojú máa mú kó báyìí. kí ló dé tán fi máa ń pe ọ̀tá ní ọ̀tá. ẹ mọ̀ pé àmì yẹn ní orúkọ náà orúkọ tá a fi lé ní orúkọ yẹn náà. ó di méjì. bàbá
kí nǹkan tẹ́lẹ̀ sọ fún wa nípa ayò ọlọ́pọ́n. ẹ rí ayò ọlọ́pọ́n ọpẹ́ tí a ti dá ayò ọlọ́pọ́n lẹ̀ a máa ń fi ṣeré ni kì í ti pa fi ń jà ayé nǹkan gbọ́n bẹ̀ kọ́dà gan ibi ayò ọlọ́pọ́n yìí wà gan níbò mí tí a bá ń tábà kí ìyàwó ẹnìkan tàbí akáwé ọmọ rẹ̀ kú lé àkọ́kọ́ bá ti gbọ̀ lá àrùn létí ìyẹn mọ̀ gbọ́mọ́. àkọ́kọ́ sọ pé ojú ayò náà máa fojú sí ibi ọgbà lọ rè ní. ó dàbí nínú gbogbo àwọn eré ọwọ́ tó wà láyé àtijọ́ ayò ọlọ́pọ́n ló fẹ́ gborí. ayò ọlọ́pọ́n ni. kí ló dé tó fi gborí. nǹkan láyé àtijọ́ nǹkan tá a dá bálájú ní ká máa fi ṣeré ká máa fi dùnra wa ní. òye ní ìṣẹ̀wọ̀n ká ọ̀pọ̀lọpọ̀ ti lọ bí iṣẹ́ adarí báyìí ọ̀pọ̀lọpọ̀ oníṣòro ní olé ilé ìṣe nínú ìṣe èmi ṣe dúró kí ni ọ̀dà pàrònú dànù ní ọ̀pọ̀ ìṣe pàrònú ẹni ayò ọlọ́pọ́n wá tábà dé bíbà a máa pàrònú ní. èèyàn fi ń pàrònú rẹ pápá jùlọ bí ẹni tí ò bá lè lọ jókòó sílé ọtí. bẹ́ẹ̀ ni o a máa pàrònú rẹ ni èso sí nìkan ọtí kẹtí ẹ̀dá eléyìí ká fún abí ṣeré ni èkú tí a ń jà pàrònú rẹ ni. ṣé wọ́n máa ń kọ́ ni àbí ó máa ń dàbí àjẹbí. jẹ̀bi àgbè èyí ṣe onímọ̀ àta onímọ̀ àta. a rí wípé ẹni tí ò kàwé rárá láwọn bàbá wa àgbàlagbà wọ́n sì máa ń ta èyí tó ní í ṣe pẹ̀lú pé kéèyàn ó kọ́ nínú méjì. ọgbọ́n orí ni eléyìí gan ọjà èyí ṣe bí ẹni pé a lọ sílé ìwé ọgbọ́n orí ni à ń lò fún bẹ́ẹ̀ ọpọlọ ni. ìyẹn ni tí ò bá nílà káyọ̀ kò ní tayọ ọlọ́pàá. kò bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ọpọlọ ni bí ẹ̀kẹ́ ọ̀rẹ́ ẹ jẹ ibi kìíní yẹn fún sílẹ̀ yẹn kà máa rẹ jẹ. ní díẹ̀ yóò sì mọ rẹ jẹ yóò mọ fẹ́ atẹ́gùn. mo ti ń rẹ jẹ bá tẹ̀lé bẹ́ẹ̀ ni tẹ̀lé bá ẹ máa wo kí n máa jẹ bá ẹbú bí mi lọ nọ́mbà 1 rèé ẹ kọ́kọ́ wò yẹn jẹ mo ń bọ̀ nọ́mbà 2 rèé. ẹ ti takun rẹ. mo ti ṣẹ́ẹ̀tì mi eléyìí tó tún máa jẹ báyìí o. bàbá mi ṣe lọ yunifásitì. mi ò lọ yunifásitì ṣùgbọ́n àìlọ yẹn mo ní àwọn ẹ̀. làákàyè wà. làákàyè wà. ẹni tí ò bá ní làákàyè ní tayọ ọlọ́pọ́n. kò lè tayọ ọlọ́pọ́n. ó ti tó gbà wo gan tí ẹ ti ń ta ẹ ti mọ ayò ọlọ́pọ́n ta. ẹni ìgbà tí mo ti máa yọ ọlọ́pọ́n ta ó dà pé ó ti pẹ́ díẹ̀ èyí pé mo rántí ìgbà tá a wà ní sukùl ní Ifẹ̀ grammar school bẹ́ẹ̀. nígbà tẹ́ ti wà nílé ìwé. àgbà mo ti wà nílé ìwé. a mọ̀ sọ bí 60 ọdún. àádọ́rin ọdún ọgọ́rin ọdún nìyẹn. èyí mo ti wà nílé ìwé. ó sì pàpà wà síbẹ̀ rárá. ó wà ń bẹ́ o ó wà ń bẹ́. àmọ́ wọ́n ní pé ẹni tí ara rẹ̀ ò bá gba ìwọ̀sí wípé kì í dédé ayò ṣe lò. kì í dédé ayò àní bá ń kanra ṣùgbọ́n bàbá yàtọ̀ náà bá yàn dúró kó bá ń kọ́ gbọ́n báyìí àmọ̀lá ọmọ àmọ̀lá kí ara rẹ̀ gbàgbọ́ sí kí ló ẹgbà tó ń kó lé kí ni tó kí lè rò rẹ gan nígbà tó fi kókó náà lé tó ọkọ. kí ló dé tí àpárá àti ìwọ̀sí ṣe pọ̀ nígbà yìí. nǹkan kan fẹ́ dá yìí nǹkan fẹ́ dá nìyẹn. àbí òun gan ló máa ń mú kí ó dùn. òní dídùn rẹ adùn rẹ nìyẹn. wọ́n ní ẹni tó bá fẹ́ gbọ́ ìtàn bàbá ńlá rẹ̀ àwọn nǹkan tí bàbá ńlá rẹ̀ bá ti. kọ́ máa rìn di àjò alájú kọ́ máa rìn di àjò. ajẹ́pọ̀ oníkan rẹ̀ ò lè dédì àjò. ò lè dé bẹ́ẹ̀ o. kí làwọn nǹkan èèwọ̀ tó rọ̀ mọ́ ayò ọlọ́pọ́n. nǹkan tó rọ̀ mọ́ ni pé ká bá ń ta táyì ṣògbóró tàbí tó yẹ tí o máa káyọ̀ máa jẹ kó yọ jẹ inú yẹn náà wọ́n máa ń bí ẹni ẹ̀kọ́ dá a sì dá múra lọ
tó bá pa mí mo bá mọ fáyé gún mi ṣe kí ni mo fi dé mo wá fi ṣeré ni ètí kankan ètí rè kankan bẹ ọ̀yà kan gbé ogbó báyìí òun náà máa sọ pé ìrẹ́gẹ̀ ò sí ilé ẹ kọkọ tí ó àbí tún lè ẹ̀rẹ́ wọn ọdún mẹ́ta. ilé òsì jẹ́ yín bọ́ ṣe ń ẹ náà ló ń rẹ̀ fi dùn wa. torí pé ẹ̀yin náà ti rí ẹlòmíì tọwọ́ yín máa ká. òun náà rí. òun gan mo ti máa nà kó tó kó bẹ́ẹ̀ lọ kó bá rẹ̀ àbúrò mi ni kò ṣe fún nígbà tí bíi mẹ́ta ti wà wájú. àbúrò mi túmọ̀ òkúta tẹ̀ ń kó síwájú wọn. olóògbé ni olóògbé security gan ni wọ́n pè security. olóògbé wípé ó wà ti di mẹ́ta kò dìgbà tí èèyàn bá tó béèrè pé mélòó náà pa yín báyìí. àìkìlá mú kaya mi kí mú yè kí mú kọmọ mi kí lábìyè láàrin lérí bàbá ẹ̀ títí mi ọmọ ilé ìbò gan tiẹ̀ ni ọ́. àwọn owó jẹjẹ ni. ìwọ jẹjẹ ìlú ẹ̀ mú jẹjẹ mú tó. àwọn owó jẹjẹ ni. èyí tí wọ́n nà lọ́wọ́ tẹ́sí. ọ̀rẹ́ ìgbà mi. mo ń bá tiẹ̀ mo ń kọ́ lọ́gbọ́n ni mo ń kọ́ lọ́gbọ́n ni. ó kọ́ mi lọ́gbọ́n ni mélòó gbogbo ara rẹ̀. òun náà ṣe ìwà àlè ìkọ̀kọ̀ bá yá. ẹ̀mí ń bá pa mẹ́fà ní ìsìn àwọn àgbọn. pàmì bíi mẹ́fà ní ó ti ń bá mi ṣe rírà. kí lè rò pé àwọn ìjọba àbí àwọn ilé iṣẹ́ ńláńlá lè mọ ṣe láti mọ gbé irú àwọn eré àṣà àtijọ́ wa yìí lárugẹ pàápàá jùlọ bí ayò ọlọ́pọ́n. àwọn náà ṣe mọ̀ pé àfihàn ó dàbẹ̀ ni pé láyé àtijọ́ a kàn ń ta fi ń ṣeré ni ṣùgbọ́n ní ìṣe òkèdè kan a ti ń gbẹ̀bùn sí. ìkànnì náà la ṣe ní ìjẹtàbí níbí báyìí kí wọ́n kọ́ ìbùn wá bíi ọjà ogun ẹ̀ lẹ́nu. a ti máa rí àwa ṣe bí gan ńgbà wá dojú gbangba dè náà fi wá mọ ẹni tó bẹ́tà gbogbo ẹ̀fẹ̀ ní tí ọmọ ta ń lò gbogbo ẹ̀bùn ni ẹ kó wá bí ìjọ ọkùnrin láì jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan. àmọ́ ńgbà tó dé tí àwọn èèyàn wá dé ta gbangba lára pé eré abẹ́lé mọ̀ yàtọ̀ sí eré ta gbangba. bẹ́ẹ̀ ṣe mọ̀ ń ta dáadáa yìí náà ṣé àwọn ọmọ yín mọ̀ ta àti ìyàwó èyí tí gbogbo èèyàn ló máa ta gbogbo èèyàn kan ní ọmọ ẹni tó bá fọkàn sí afọkànsí èyí tí gbogbo èèyàn máa yóò ta. ẹ bá dárúkọ yín fáwọn tó ń gbọ́ wa. èmi ni Olúmídé Abúgbadé. ọmọ ìlú wo ni. ọmọ Afẹ́ni jẹ́ arúgbó ti dé ní àkókò. ẹ kò rí kìnnìkìnnì. èmi olùsọ yà mí lóògùn. èmi olùsọ yà mí lóògùn. nítorí ohun tí a kọ́ mi ohun tí a fi fún mi nígbà mo wà ní kékeré ni. tó jẹ́ àpèjẹ yìí àpèjúwe yìí ẹ ṣe wà gbáyé àdálẹ́ o ẹ ní dàgbà yà o kí ló kọ yín sà. orúkọ mi ni Aramide Francis. ta ló kọ yín ní ayò ọlọ́pọ́n títà. ẹnì kankan kọ mi láyò ọlọ́pọ́n títà o ìjọ tí mo débi tí mo rí tán tayọ ọlọ́pọ́n èmi náà sì láìkì kí tán ta yìí o wọn kì í náà máa tán máa ń pàrònú rẹ èmi náà sì bọ́ sí rẹ síta nìyẹn ẹnìkan kò kọ mi láyò ọlọ́pọ́n. ayẹyẹ kì í ṣe nǹkan tẹ́ ti ń ta láti kékeré nù. mi ò ta láti kékeré o. ẹ dàgbà tán kẹ́ tó mọ̀ ta. mo dàgbà tán kẹ́ tó mọ̀ ta. ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ta. mo ní tayọ ọlọ́pọ́n báyìí ní ìsìn báyìí wọn ní ká wò ayé tọ́dún mẹ́fà báyìí. mẹ́fà. bàbá sọ pé kẹ́ẹ̀rẹ́ ti ara yín láti ìpele kìíní sí ìpele kẹwàá. ìpele kẹta ni mo wà báyìí. ìpele kẹta. ìpele kẹta ni mo wà. tó dá yín lójú tẹ. ìpele kẹta ni mo wà. bóun lẹ ṣe máa ń fíìlì nígbà tẹ bá ń tayọ ọlọ́pọ́n. tí má lè tayọ ọlọ́pọ́n báyìí ara mi máa ń yá gágá inú mi sì máa ń dùn. kò sí gbogbo ìbínú tẹ bá ń gbé bọ̀. ìrònú ló jẹ́ kí wọ́n tayọ ọlọ́pọ́n. ìrònú ló jẹ́ kí n tayọ ọlọ́pọ́n. so báyìí ti dédé ayọ̀ ọlọ́pọ́n tí má ti ń ta gbogbo ìrònú tí mo bá ti rò sí ọkàn ó máa ń lọ ni mi ronú mọ́. torí gbogbo àpárá gbogbo àwọn. orí irú bàbá yẹn nísìnyí báyìí mo lè sọ wípé àbúrò mi ni mo lè sọ wípé ọmọ mi ni mo lè sọ wípé ibo ni ilé tiẹ̀ mo lè sọ pé ọmọ Lùgbò ni ẹ́ so òun náà máa sọ wípé ọmọ Lùgbò lèmi náà ta ni bàbá tó bí mi lẹ̀ yìí tí bàbá mi ní èèyàn lẹ̀ yìí ní àbí bó ni bàbá mi ṣe jẹ́ nílẹ̀ yìí bàbá yẹn náà máa sọ bẹ́ẹ̀ lóríṣiríṣi so àpárá la fi ń ṣe fúnra wa
àfi ń pàrònú rẹ ni kò sí ìkankan tó wà nídìí ayọ̀ ọlọ́pàá tí kò fi pàrònú rẹ lọ. ẹ ṣeun tí wọ́n bá sọ pé ìdíje yá báyìí ṣé ẹnì yọ síta bàbá aláàbò. ó ti yá náà nìyẹn pátá ibi tí agbára mi bá ká òun náà ni mo máa ń pàtẹ́ sí kò sí èrú ń bẹ̀ kò sí èrú níbi ìdíje àwọn tó fẹ́ ń bọ̀ wá ṣe ìdíje táwọn bá ṣe ìdíje wọ́n jẹ́ onílàákàyè ènìyàn bó bá yẹn táwọn máa wò wá pé ẹni ìmọ̀ ìtàjẹ́ ni ọwọ́ gan máa yàtọ̀ èrò ọkàn yẹn máa yàtọ̀ ibi omi tó yẹ kó ti yẹ kó gbé kan tó yẹ kó gbé kó yẹ kó fa kan tó fà tó fi sílẹ̀ kẹ́ni yẹn jẹ́ ó lè fa ìdìbò tẹ́pẹ́ ni òfin ní ẹni yẹn fi máa pa ẹ́ àwọn tó dẹ̀ jẹ́ ọ̀jọ̀pọ̀ tí máa wọ̀ pé ilé ìlú yẹ kó gbé bí mathematics and English náà ni bí ọpọlọ rẹ bá ti mọ mẹ́tẹ̀ ló ti máa ní mọ̀mọ́ ní tiẹ̀. tẹ́tẹ́ bá ti wá ń ta yorùbá yìí ṣé ẹlòmíì tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yìí ó lè máa kọ́ ẹnìkejì yín láyò àbí. orí ọ̀fẹ́ wà fún láti kọ ṣùgbọ́n níbi bí ìbáyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí à ń fúnra wa ní ìdíje lójoojúmọ́ tó bá ń múra sílẹ̀ dé díje láti ṣe pẹ̀tẹ̀ pè wá sí ìdíje gan àwa gan múra sílẹ̀ wípé àjọ kan o tí àwọn èèyàn máa pè wá sí ìdíje ìdí táwa gan fi múra sílẹ̀ gbogbo bà nìyẹn àìkọ́ra láyò ní bíbà a máa ń kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti sọ pé àfẹ́kọ́ra ní ayò mọ́ torí ká lè rí bí kóníkálùkù máa lu ọgbọ́n rẹ̀ tó bá ti ní ọpọlọ rẹ̀. bí èèyàn bá ṣe ń ta sí ní ojoojúmọ́ náà yóò mọ̀ ta sí. bẹ́ẹ̀ ni tó bá ti ń ta lójoojúmọ́ wọ́n máa mọ̀ ta sí ni tó bá ti ń ta sí báyìí náà lójoojúmọ́ máa mọ̀ ta sí. kí ló ń kọ ilé ẹ̀kọ́? orúkọ mi ni Alámìdé Francis ọmọ ọtún fún sífẹ̀ lèmi ọmọ ilé ìjàgùdù ni mí èmi lọmọ láàmì ọmọ lárómojú ọmọ látẹ ọmọ mọ̀kámólé mọ̀kámóyé onípele kankan fòbì kan ọmọ sẹ́dìyẹ. ẹ ṣe o lẹ́ẹ̀kan sí mo kó pé mo kọ́ ta o. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó ń dunni a kì í fi sábẹ́ aṣọ o. Ìwọ tó fẹ́ rìnrìn àjò lọ sí Morocco, Canada, USA tàbí UK má ṣe dúró máa bọ̀. TBIL Travel ń ṣèrànlọ́wọ́ fún ọ láti gba visa rẹ nírọ̀rùn. Kò sídìí láti ṣe ìdádúró. TBIL Travels ní ọ̀nà rẹ láti débikíbi tó fẹ́ lọ. Má fọwọ́ tó ń dùn ẹ́ sábẹ́ aṣọ o. Ṣe àmọ̀nà rẹ pẹ̀lú TBIL Travels. Ìyára, ìdánilójú àti àìléwu. Bẹ̀rẹ̀ ìrìn àjò visa rẹ pẹ̀lú wa lónìí. Tẹ àtẹ̀jíṣẹ́ tàbí kó lọ sí tvils.com. Màmá retí ẹ, ó dàbọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. gbogbo gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa lọ tà báyìí ta ló pè. ìṣe ẹ̀ náà wojú lẹ̀ pé iwájú ẹ̀ lòkùtà wà àmọ́ mo rí pé iwájú yín ni wọ́n fi nǹkan sí ìkíni. òtún wọn kí ni tó wà wájú yín. ìyẹn náà fi ń gbè mí àmì gọ̀ǹgọ̀ àmì wá gbé tẹ́bá rẹ tó mú mi òye ilé ní òbí ti wájú pé ẹ mú mi o ẹ mú mi ṣé mú mi ni àbí ẹ jí mi ẹ mú mi ni o ẹ wo ni dí mi ọyọ àtàlókàn ọlọ́kàn ọmọ àtọ pé ọ̀gá lókàn báwo lọ ṣe máa yọ yìí ta ṣé fojú sí ni àti wọ́n kọ́ yín. ṣe rí ayé yìí mo ti mọ̀ ta láti ilẹ̀ láti pé gbàmójúwà kékeré mo ti mọ̀ ta. ṣé àwọn obìnrin máa bí àwọn obìnrin máa ń ta tẹ wọn fojú sí. wọ́n máa ń ta láti ìgbà tí àwa ti wà níwèé lẹ́yìn làwa náà ti ń fojú sí pé nǹkan táwọn òbí wa sí ẹ yẹ káwa náà o. kí ló dé tó fi wù yín ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ní òbí rẹ̀ mọ̀ ta tóun ò ní tí ò ní wù láti pé kóun máa ta. ẹ mọ̀ pé ó dàbí abínibí tó yàtọ̀ sábílítì. abínibí ni nǹkan tí àwọn bàbá wa máa ń ṣe nìyẹn nígbà tí kan máa ń yàlè kiri bẹ́yìn ṣe máa ń yàlè kiri yẹn ibi táwọn ó dùn sí nì. tí àwọn ó dáa mọ́ ok ibi ọlọ́pọ́n ni ẹ̀bùn tí yín wà. bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn. a jẹ́ pé ẹ mọ̀ èèyàn bú dáadáa ni. wọ́n ní àwọn tó bá ti máa gbé kárí pé wọ́n máa ń mọ èèyàn bú dáadáa. nígbà yẹn pé tó lù mọ́ nìyẹn bí ìbá bú yẹn báyìí kò ní dà. kí ló dé tí àwọn ọ̀rọ̀ ká bú ni ká fi ní ṣe yẹ̀yẹ́ ká fi ní dápàrá máa ń pọ̀ nídìí ayé. dọ́bi omi bí nǹkan tó máa ń pè ní
ẹ̀sìn ìdálẹ̀ ní nǹkan tí wọ́n fi dá ọpẹ́ nìyẹn kí ká máa bú yẹn ni. ká gbà pé òun ló máa ń jẹ́ kí ìjì ayò máa ń dùn. ẹ ti mọ̀ tán sóòótọ́ ọ̀bà bú nísìnyí bó ló ṣe máa mọ̀ ẹtíkẹ́ẹ̀tì táwa ti ń bú nísìnyí báyìí olówó pé wọn ò fẹ́ kán bú òní ọ̀la olówó àmúra sí. ẹ ti wà ń di ayò rí tí ẹ ti búyàn tó bínú kúrò àbí tó dà sí jà. owó wà ṣùgbọ́n kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀. tó bá wá rí bẹ́ẹ̀ bó lẹ ṣe máa ń yanjú ẹ̀. ẹ mọ̀ pé àwọn àgbà èrú kan lẹni tó fẹ́ ra lọ́mú yìí. ta ló pẹ́ lé. òun náà ló pa àmọ́ dánwọ́ fún ilé wọn. ẹ mọ̀ pé kò dákẹ́ gbé ilé lọ sí ọ̀dọ̀ mi lọ. ẹ wá sọ pé odidi balógun ni bọ̀ máa ná o kò sí lọ́kàn mi kan balógun. nígbà tó di méjì sí wáyé. sẹ́ni kí ló bá bí mi àbí máa nà. ta ló já mi mẹ́kò. ṣé ayò ọlọ́pọ́n àbí ṣé ayò ọlọ́pọ́n ní èèwọ̀ àbí nǹkan máàjì. ṣé bíi pé tó ní èèwọ̀ nínú àbí. wípé àwọn ìṣe báyìí níbi ayò ọlọ́pọ́n àwọn mẹ́fà ti sọ pé wọn gbọ́dọ̀ ta ayò ọlọ́pọ́n lálẹ́ ṣé lóòótọ́ ni. bí àwọn bàbá wa ṣe sọ nìyẹn wọ́n ní tí wọ́n bá ta ayò ọlọ́pọ́n lálẹ́ pé ó máa ń fa pé ojú ṣíṣú. àbí torí pé káwọn ọmọdé má bàa wọn ká lálẹ́ náà ṣe sọ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé wọn ò láyé kí ọ̀pọ̀lọpọ̀ mọ́dé bẹ́ẹ̀ ni wọ́n láàyè yẹn lọ́jọ́ pé wọ́n kàn sọ pé ká lè mọ sá fún àbí èyí mẹ́rin bẹ́ẹ̀ bí sọ pé ó máa ń mú ojúsú yẹn ó lè jẹ́ pé ká má mọ̀ ta lálẹ́ láti lo ọgbọ́n yẹn ẹ mọ̀ pé ọgbọ́n àgbà yàtọ̀ sí. lẹ́yìn ayò ọlọ́pọ́n yìí irú àwọn ariwo lẹ tún mọ̀ ọ̀tá lẹ́yìn ayò ọlọ́pọ́n. lẹ́yìn ayò ọlọ́pọ́n yìí ayò tí mo tún mọ̀ ta ọ̀dà. a jẹ́ pé àjẹbí nù. ẹgbẹ́ tiẹ̀ àwọn ìmọ̀dé yẹn mi. ẹ má sọ pé ìdíje yá báyìí ẹ lè yọ síta bọ̀m̀bọ̀. máa yọ tíṣà o kódà eléyìí tá a lọ níjọsí tí wọ́n náà mi gan dùn mí mo ti múra sí i padà báyìí. torí ọmọ èèyàn kan ní ìlú Ilé-Ifẹ̀ tó máa ń pè ní katapila aláyò wómúwómú ni wọ́n ní kẹ̀kẹ́ rùn. ọwọ́ mi bá bọ̀ ẹ mọ tó jẹ́ bí nínú kéèyàn mọ̀ pé rẹ̀ katapila ẹ̀ sọ́wọ́ ó máa ń bí nínú. o ti fún alọ́rùn. the boy was dead. ìjọba sọ ni pé o pa mí bẹ́ẹ̀ yẹn o ilé rẹ̀ ní káàmù kó pa mí ẹ máa wò wọ́n ò dá kankan mọ̀ ilé ti kú ẹ máa wò ó dáàtì lọ gbogbo ẹnu tó ń dán yẹn máa wò báyìí. àmọ́ nǹkan tá à ń wò yìí. mi ì ṣe mi ì bí mo ṣe rí. ẹ̀kọ́ ò fẹ́ ṣojú mímu mọ́. máa nà ẹ máa wò. lílè tó ń lọ lọ́wọ́. máa nà ó kàn jẹ́ pé ó jẹ́. gbàsọ́kẹ̀. ó jẹ́ ẹni tó yájú ni. ó yájú sí mi ni máa nà. ẹ gbọ́ máa nà. mo ti rí bó ṣe ń lọ. bẹ́ẹ̀ ṣe wá nífẹ̀ẹ́ láti mọ tayò ọlọ́pọ́n yìí tẹ́sí nífẹ̀ẹ́ ṣé ẹ lè gbà kí àwọn ọmọ yín náà mọ̀ ọ́ta. mo lè gbà ó. iṣẹ́ ti ń kọ́ wọn. mo kọ́ wọn díẹ̀díẹ̀ o kọ́ wọn díẹ̀díẹ̀ pé ayò ọlọ́pọ́n ayò tó dáa ni. ẹ̀ṣẹ̀ kí ló kọ ilé kan. Àṣìṣe Adékúnlé Sẹ̀mí. ọmọ ọdún wo ni. ọmọ ẹ̀fẹ̀ mi. agboolé wo. Gbàràn. ẹ kí oríkì yín kí n gbọ́. mo ti gbàgbé yẹn. ìbájọ fẹ́ kì í ó dìgbà bá kó bí àyè. ẹ ti foríkì ẹ ti fayò títa gbàgbé oríkì. ṣe tó fà náà nìyẹn. ọmọ mẹ́rin lọ. mo rí ìpéjọpọ̀ yìí bí ìpéjọpọ̀ tí ó wà well organized. ṣé ẹlẹ́gbẹ́ ni. àti ìlẹ̀gbẹ́ o torí ká mọ̀ parọ́ bọ̀ ibi yìí kò sẹ́ni tí ò lè débì lójúmọ́. nígbà tí ẹ ní olórí. àní olórí bí o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kọ̀mọ̀dá wa tó ń darí wa ẹ wò báyìí tọ́lọ̀ gbàlù sílé o tọ́lọ̀ lọ pè Sàní Adé ẹ kẹ́kẹ́ máa nílùú gbẹ́gbẹ́gbẹ́. ó di ẹ̀rọ ó dé yà.
orúkọ mi Ọmọọba Tọ́pẹ́ Àyàn. àmọ́ bí mo ṣe wá ń wojú yìí ẹ fi gbogbo ara jọ Yorùbá. Ìmúra mi lónìí ni ìmúra mi lónìí ni mo lọ òde kan mo wá òbí jẹ́ kí n kan lọ sí nǹkan tó yàtọ̀ sí ìwà tó ń mú ń bẹ̀ wọ́n ló fà tẹ́ ìbèrè lọ́rùn. àmọ́ ojú yìí náà gan náà fẹ́ gbogbo ara jọ ojú Yorùbá náà. wẹ́ẹ̀ tẹ́ bá sọ bẹ́ẹ̀. ẹjọ́ bí àwọn ọmọ Ìlọrin. ọmọ ilé Ifẹ̀ nítòsí ọmọ Yorùbá tó agbolé wo ni agbolé yìí nínú rẹ̀? ní gẹ́gẹ́ ní Ifẹ̀ ọ̀túntòsí mi gẹ́gẹ́ ní Ifẹ̀. ẹ kí oríkì yìí ni wọ́n. èṣù dẹ̀jọ́ nìyẹn èṣù ògbó lóòótọ́ èṣù ṣe pé kòkòrò èrè jẹ́ ìwánú mi kaná mẹ́lòmíì bíi tiẹ̀ báyìí. mo gbọ́ Àyàn nínú orúkọ yín. bẹ́ẹ̀ni ọmọ aláyàn ni. làwọn òbí mi sọ náà pera wọn ni o èmi ò síbẹ̀ nígbà tí wọ́n sọra wọn èmi ò síbẹ̀. ajẹ́bẹ̀ẹ́ mọ̀ sí mi. nígbà tí mo lọ ṣọ́ọ̀ṣì àwọn ọmọ akọ́yà wà bí o ọmọ ọdún ní ṣọ́ọ̀ṣì o. àmọ́ ìbọ́ọ̀lù dáadáa. o sì mọ ẹgbẹ́ eégún. mọ ẹgbẹ́ eégún o. wọ́n ní ẹ̀yin ẹjẹ́ gẹ́gẹ́ bí olórí. èmi náà fi ṣe alága níbí èmi wọ́n fi ṣe alága àti sábàdì ń bẹ pé àìbá ìmọ̀ àti ẹ̀lú gbélé wa sọ kẹ́bẹ̀ fún pé ẹjẹ́ ìyanjú ẹ̀ sílẹ̀ dèmí wọ́n sì máa ń pọ́n mi ilé púpọ̀ bàbá mi pọ̀ láàrin wọn o bàbá mi ló pọ̀ jù láàrin wọn tí n bá wo èjì mi sáwọn tó wà ń bí mo fẹ́ ní sọ pé mo kéré jù. báwo lẹ ṣe rí àwọn tọmọdé tàgbà tó jẹ́ pé kálukú bá lé nínú wọn lẹ́dẹ̀ ṣe é rí kójọ nírú ibi tó jẹ́ pé àpárá pọ̀ àwàdà pọ̀ ìgbà míì ọ̀rọ̀ àrífín lè wọ́. ọ̀rẹ́ mi ti máa ń pamọ́ ìgbà tó kó wọn jọ ní ìpẹ́ nìkan jíjọ baálé ilé wọn ni wọ́n like this man tí òun lọ́kàn yìí he is a retired teacher at least tí n bá dẹ̀ ní parọ́ ọdún tí mo ti mọ̀ sí nǹkan sọ ọdún kékeré bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe láyé ẹ̀. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ yìí sà tẹ́ sọ pé nìyá tíjà láyé àtijọ́ a máa ń rí pé àwọn kúrúùtù ni wọ́n máa ń fojú sí pé wọ́n máa ń tajà. àmọ́ ńgbà tí mo dé àwùjọ yìí mo rí pé. wo tíbi yàtọ̀ he is a doctor from teaching hospital. àwọn ọlọ́mọ̀wé ló pọ̀. bẹ́ẹ̀ ni he is a doctor from teaching hospital and àwọn prof àìmọye retiree from ilé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ti gbé ìtọ́jà tó máa ń wá síbi dáadáa a máa ń pè bí ní ilé ìwòsàn tí ò ní tébúlẹ̀tì nínú tí ò ní bẹ́ẹ̀ ni tí ò ní abẹ́rẹ́ nínú torí pé tó bá ti débí gbogbo ọgbọ́n bó ti kó sónú tó wà rẹ́rìn. ó dùn máa o kò dùn máa wà á rẹ́rìn tó bá gbé orí fífa ìfọ́rí débí orí ọ̀fẹ́ wà fẹ́ pé ó gbọ́dọ̀ lọ láì lo oògùn òun la ti ń pè ní ilé ìwòsàn tí ò ní oògùn nínú ibi ìní ẹnu 5,000 ló wà lọ́wọ́ ẹgbẹ̀rún márùn-ún owó ilé ni so ibi yìí ni àwa ní ibi tí wọ́n yàtọ̀ nílé ìfẹ́ pátá wáyé ibi yàtọ̀ àìta góńgó sáyè fún tẹ́tẹ́ wípé ẹ fowó sí. rárá o àwa dùn àwa nù ni ọ̀gá àgbàtẹ́wò ilé ẹ̀sùn ní òkun ìlú tẹ́ bá fẹ́ jáde nílé Ifẹ̀ tèmi tún súnmọ́ bí díẹ̀ ẹni náà tẹ́ bá fẹ́ jáde nílé Ifẹ̀ bẹ́ẹ̀ lọ sí ìlú Iléṣà ìbẹ̀rù náà ti wá bẹ́ẹ̀ la ṣe wà ń bì èmi tí ẹ̀sùn mọ́ bí iná àròkọ bọ́dún dé máa ń gbèrú wọn àròkọ bọ́dún dé ó náà gbèrú wọn mọ̀dá iná ìlú tó jẹ ọba sí tó jẹ oyè sí kò sí nítòsí ṣùgbọ́n wọn tí ìdí mẹ́tìdógún ẹ̀dá kí má di lójúmọ́ kò tó bẹ́ẹ̀ ni ìdẹ́dẹ́lẹ̀ ó gbọ́dọ̀ débí lójúmọ́ kó wọ́n fẹ́ rí alága ó gbọ́dọ̀ wá rí ni ìyàwó ẹ̀ sì mọ̀ pé wọ́n fẹ́ mú mi báyìí tọ́fẹ́ mú èmi ẹ̀ máa pè pé àwọn èlò arákùnrin yóò wálé mo sì mọ̀ tí màá ti bá wí kò tó bẹ́ẹ̀
Ọlọ́run ló ṣe fún wa nírọ̀. Àwọn tí bá ti kúndùn ayò títa wọn ní mọtí mu nìyẹn. Wọ́n ẹ̀ mọtí púpọ̀. Wọ́n ẹ̀ mọtí púpọ̀. Wọ́n ẹ̀ mọtí púpọ̀. Torí pé kò sáyè àgbàgbà láyè. Bẹ́ẹ̀ ṣe bébí ìsìn tẹ́ bá lálejò. Tá a bá rí pé lálejò. Pé àlejò bébí. Àwọn la máa sọ fẹ́ pé ó yá ọ̀dà àlejò lóhùn. Ó dẹ̀ bọ̀ ọ̀dà lóhùn. Torí pé tí táyọ̀ bá ti wọ̀ lára. Wá ti wọ̀ lára. Oríṣi nǹkan mọ́. Kí ni àwọn kan má ṣe tó jẹ́ ní o gbọ́dọ̀ ṣe o tó bá ti mọ̀ pé o fẹ́ jẹ́ ọmọ àjọ tí ń ta yìí. Ṣé bíbí níbi ìtura o gbọ́dọ̀ mú ilé ẹlọ́kọ̀ọ́kọ́dọ̀. Ilé ẹ gbọ́dọ̀ mú ẹlọ́kọ̀ọ́kọ́dọ̀. Torí ààrẹ dà ti parí ìjà láàrin ọkọ àti ìyàwó àti ẹ̀ráyè ni. Then níbi a máa ń dáyọ̀ dúpẹ́ náà débì fún oṣù mẹ́fà ọ̀sẹ̀ mẹ́ta ọdún kan àfẹ́ rí ọ. Ibo ni ó ṣe àlọ́mọ tayo. Olómọ tó ṣe tó fi sọ pé àfẹ́ rí ọ. Ìdè iná jẹ́ kò yí wọn. Òun ló mọ nǹkan tó ṣe àìjalè yìí. Oòrùn ẹ̀ lórí ọ̀fẹ́ àti gbàgẹ́fẹ́ ló jẹ fẹ́. Òun wá jẹ sí gbogbo. Tí ò bá wà mọ̀ pa. Àbàbà sí máa ń ṣe. Àbàbà sí máa ń ṣe. Kò sáàyè fún rébèrèdè. Kò dẹ̀ sáàyè fún yẹn kan. Kò dẹ̀ sáàyè fún yẹn kan tí ò ní sẹ́ lọ́wọ́. Tí ò ní nǹkan tó ń ṣe. Báyọ̀ ni arákùnrin mẹkáníìkì ẹnjìníà òun ni adẹ̀mọ́ délédélé ni kò sẹ́ni tá a mọ̀ sí ẹ̀ ọmọ mi dáwọ̀ yìí nígbà tí ayé bí ayé tó dúró àwọn ja ẹ̀sẹ̀ gan àtibọ̀ yìí náà àwọn mi yìí wọ́n ja ẹ̀sẹ̀ gan so kò sẹ́ni kan tó wà níbi tí ẹ pè yẹn kan tí ò ní sọ ọsẹ tí lágbájá ń ṣe tí tàmọ̀dó ń ṣe àgbàlẹ̀ láyé lẹ́yìn èmi nìkan tí mi ò ní sẹ́. alákùnrin tó ń wò báyìí pàtí ló ti ń bọ̀ òde àríyá ló ti ń bọ̀ but kò gbọdọ̀ má débí. iṣẹ́ yẹn ó ń parọ́. lọ́dọ̀ tó ń wò yìí ìlú Ìbàdàn ló pàdé bí ìlú Ìbàdàn tó pàdé bí yóò san owó yóò sanwó bàbá àwọn ọlọ́dẹ tó fi ní sanwó dandan ni dandan ni o kí ló pèlè excuse fún wa tó wá pé ẹ bá dẹ̀ fẹ́ rìnrìn àjò lọ́gbà ẹ gbọ́dọ̀ sọ fáwọn èèyàn tó wà ní pé mo fẹ́ rìnrìn àjò wọ́n á sọ pé lóòótọ́ mo fẹ́ rìnrìn àjò wọ́n gbọ́dọ̀ máa wáyé yẹn ọmọ àwáyé yẹn níbolodé ọmọ àwáyé yẹn níbolodé wà wọ́n ti máa ṣe níbi tiwa yẹn. ajẹ́pẹ́ ẹ̀ mọ̀ bára yín ṣe ìnáwó nù. à ń sòde o àìsí sòde ìyá àìsí alájẹ afẹlẹfẹ lọlẹ yóò bá bọ̀ wọ́n ní táwọn bá kì fún ni àmọ́ kì táwọn padà bẹ́ẹ̀ làwọn náà ti máa ìwé ìjẹ́jọ́ àwọn àdéhùn kan tó ń pè ní abiri ìkan náà àwọn èèyàn wá ń bí ìgbòye a sì lọ yẹ sí òun náà sì ṣe wá dáadáa ṣe wá dáadáa. káwùkù sọ pé káwùkù mọ̀ pé àwùjọ igan ní ọ̀rẹ́ ẹgbẹ́ nù. bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ẹ parọ́ mọ́ wa orúkọ wa gangan nìyẹn orúkọ wa gangan nìyẹn o a sì ń bára wa ṣe dáadáa a sì ń tàṣí ara wa a sì gbé òde rí láyé ká sọ pé òde kan tó ọ̀rẹ́ fún wa. a jẹ́ pé wọ́n lè kò sábà ní láti lè jà ní. èmi ò tí rẹ̀ ń tọ́jà bí rí o àwọn alẹ́sọ̀rọ̀ la ọ̀bẹ̀ tèmi ò tí rí rí láti débí yìí o a sì ń sọmọ ìyá kan náà ara kan ọ̀nà sọ pé a ń suspend ara wa. ẹ jẹ́ pé ẹ ti mú ìfẹ́ lọ́kùnkúndùn láti ilẹ̀ nù. amú ó dẹ̀ rọ̀ wá lọ́rùn gan-an ó wà lọ́rùn gan-an. kí ni orúkọ tí ẹ ń pè bí. àwọn arìnrìn náà pè ní ìfẹsowápọ̀ ìfẹsowápọ̀ ni. ó jẹ́ ẹ̀rọ agbègbè wo rè ní ìbílẹ̀ Ifẹ̀. ibi ló ń pè ní ìta àpáta ṣùgbọ́n fún àwọn ọlọ́kadà wọ́n sábà pè bí táwa yẹn wọ́n sábà pè ní ilé ẹja Ìyáṣadé ẹ̀tọ́ orúkọ àdúgbò nǹkan ìta àpáta àwọn àpáta lẹ́wọ̀ ilé ẹ̀sìn wọn lẹ́wọ̀ ni wọ́n máa ń sọ ọdún wọn àti wọn jókòó ní o wọ́n máa ń sọ ọdún àpáta ẹ̀sìn dálé àpáta bẹ́ẹ̀ ni lóògùn lé wọn ọmọ ẹgbẹ́ yìí òṣìṣẹ́ bẹ́ẹ̀ kọ̀ mọ́ wà bí yín àná. ó ti wá síbi ìdádí ó tún máa kókó débi pàtàkì ìgbẹ́ wà níbí. ọba àpáta wọ́n ṣe gbé bí ìlú àtàwọn olóyè rẹ̀ àti máa ṣe ọdún wọn ọmọ àwọn ìdí sọ fún wa ni pé ẹ wá bá wa sọdún o wọ́n sì gbé ọtún sọ àwọn akọ́bí yìí
pé àfẹ́dọ̀tí kankan àfẹ́ o so gbogbo àwọn tó wà níbí oníkòkó onímọ́tò àgbẹ̀ baálẹ̀ àgbẹ̀ tó tẹ́ fìlà lẹ́lẹ̀ sọ̀rọ̀ baálẹ̀ ni baálẹ̀ ìlú kan ni òjì baálẹ̀ ìlú kan ni bàbá tẹ́ ń wò tó wọ ọkọ̀ wáyé sí ọmọ mi náà ni o balógun ìlú kan lòun náà ọmọ yín náà ni o. ọmọ mi ni láti tì í ara ọba àfọ mo lè sáfẹ́ mo lè sọ jẹ mo lè gbìyà. ọ̀rẹ́ bá a ṣe kóra wa jọ ni. tábà rí àwùjọ tó tò báyìí ẹ̀kọ́ ní ìtumọ̀ báyìí ilẹ̀ ló pé ó jẹ́ nǹkan tí ẹ nílò tí ìjọba lè ṣe tàbí táwọn ilé iṣẹ́ tó jẹ́ àwọn ilé iṣẹ́ tí wọ́n fojú ọtí kankan tí wọ́n lè ṣe fún yín tó lè máa mú bí kó máa. inú wa bá dùn tó jẹ́ pé lọ́dọọdún bá ṣe sọ ọdún wọn lọ́jọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé Ifẹ̀ kán kà wá sí tó bá ṣe é wáyé àwọn kálukú wà ní o báyìí ṣe wá lèmi náà ṣe wá lèmi ṣe wá o ṣùgbọ́n àwa wa bíi mọ̀lẹ́bí kan oṣù láyé wa inú wa dùn púpọ̀ tá a bá rí àǹfààní tó dáa ìyẹn lọ́wọ́ ìjọba inú wa dùn ilé iṣẹ́ tàbí àwọn ilé iṣẹ́ bẹ́ẹ̀ ni inú wa dùn gan. àwùjọ yín láàrin ibi kí làwọn kan tó kù tí ẹ wò pé ẹ fẹ́ kó lè mú bíbá ìkó tó lè mú. lọ́wọ́lọ́wọ́ sà àwọn wà ká ṣe táìsì síbí ká ṣe ná lọ àyẹ̀tayọ alẹ́ o torí òjò wọn sọ pé ká má tayọ alẹ́ kò sí ìkàwé jù lóde torí òjò ṣàpẹ́ tí làbá ti sú àwọn àbáwá ní òkùnkùn mọ ẹni ọ̀wọ̀ alásọkànsọwọ́ náà ara òjòrò náà ni ìdí nìyẹn kò sí ẹ̀kọ́ kankan bẹ̀ òfojú ni ẹ̀rọ ilé wa ti sún kò sẹ́ni tí ò lè pa kò sẹ́ni tí ò lè lọ́wọ́ kò sẹ́ni tí ò lè lọ́wọ́ jẹ́ ẹ bá wa sọ pé ẹ tayọ alẹ́ ṣé kò yẹ kó lọ nílò ọ̀sán ni ọ̀wọ́ tó kó ní ẹ lágbo 12 aago 2 tó wá burúkú tó wá wọlé lágbo 4 ìdí táwọn bá fi káńsù ayọ̀ alẹ́ nìyẹn kí máa wà sí ẹ̀pẹ̀tẹ́ mbẹ̀sà inú wa dùn tẹ́ bá bá jọba sọ̀rọ̀ tá bá rí nǹkan gidi ṣe fún wa ọmọlúwàbí ni wá o ọmọlúwàbí gidigidi yóò ṣẹlẹ̀ mi bẹ́ẹ̀ ẹ ṣe lọ kí lórúkọ yín ṣe bí. orúkọ mi tọ́pẹ́ ọmọ bàbá yẹn bàbá mi lórúkọ mi o dókítà alábẹ́rẹ́ ni. ajẹ́kẹ́ yìí gan lórúkọ náà ni. bàbá wa alábẹ́rẹ́ ẹ ti bàrẹ̀ sí màá lórúkọ àwọn ọmọ yẹn kéwìn wọn lè fún mi jẹ olórí àwọn bọ́ọ̀sì yìí. ẹ ṣe gan. èmi náà bá wọ́n mi ó ní gánà lè ìjọ làwọn orin gan tó máa ń kọ́ níbi àrídì orin dáńtì dáa. ta òpè onítàkùtà ta òpè ta onítàkùtà ta òpè ta onítàkùtà. so ara rẹ̀ yẹn ló wà ń bẹ̀ náà yẹn àwọn kan tó fi gbogbo yẹn ara àwọn tó mú dùn yẹn ẹ bọ́dà. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation.